ثلاثة من الحركات في ممشينا فأولها كسر وضم وفتحة فملك وملك في سليمان مالك مكان العليا دائما لك نصرة شمس الزمان Ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́. شمس الزمان وسعده وملاسه. Bàbá wa òrùn gbà tá ń lò yín ọlọ́mọdé wọ̀kùn láéláé. وجد الميل وغنية المسترفدين وجد الميل وغنية المسترفدين نور الأسمان ألفا صلاتي نور البيان ألفا صلاتي نعم الخليفة ألفا صلاتي شيء الحكم ألفا صلاتي شيء العلوم ألفا صلاتي منير البلاد ألفا صلاتي نعم الخليفة ألفا صلاتي انظر يمينا ثم شمالا ما مثل الشيء ألفا صلاتي نعم الخليفة ألفا صلاتي أهلا وسهلا إخواننا الطابع الشيء ألفا صلاتي نعم الخليفة ألفا صلاتي أيوم في الحياة أيوم في الممات شيخ إذا صلاتي لا إله إلا الله أيوم في الحياة أيوم في الممات شيخ إذا صلاتي لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل صلاة محسنة على سيد المحسنين صلى الله عليه وسلم gbogbo ẹni tí òun náà ń fẹ́rù orí báyìí kí ó bá mi yòǹbó ànábì wa Muhammad صلى الله عليه وسلم ẹ̀jẹ̀ awilẹ̀ kan ṣe ká tó pariwo sallallahu alayhi wa sallam صلى الله عليه وسلم ìwọ tí o bá ju ànábì lọ tó sì fẹ́ kí àlùbáríkà ànábì ó rìn tó bá ń wí sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run الحمد لله ìkẹ́ àti gẹ̀ fún bàbá ẹgbẹ́ wa ànábì wa Muhammad صلى الله عليه وسلم àlékún ìkẹ́ ọlọ́run àánú ẹ̀ kí ó lọ bá àfàgbà Shehu Kamaluddin Al-Adabi والسابقون àánú الأولون ọlọ́run fún bàbá wa Ayubatu Saman bàbá wa oníwàásí àgbáyé من المهاجرين tóra والأنصار bẹ́ẹ̀ kánópì wọn la wà yìí ọlọ́run ṣàlékún kẹ́ wọn o. والذين تبعوهم بإحسان gbogbo àwọn ọmọ kí wọn tí wọ́n ti lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àlùfáà wa àgbà Sheikh Adam Abdullahi Al-Aluri والذين تبعوهم بإحسان olórí wa Sheikh Ahmad Rifai Indasalati والذين تبعوهم بإحسان gbogbo wọn bẹ́ẹ̀ رضي الله عنهم وأعد له جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. بسم الله قل هو الله
mo kí ìjókòó àwọn àgbàlagbà. يا أهل بيت رسول الله حبكم kò sásìkò púpọ̀ àmáyé ìdùnnú la wà yí àyè àlùbáríkà sí ni. يا أهل بيت رسول الله حبكم mo kí bàbá wa Kéwúyẹmí Àgbáyé. فردوا من الله في القرآن أنزله mo kí àfa wa Ẹ̀bùn Olúwa Alhariri wòlíì Ọlọ́run. يكفيكم ẹnìkan bíi population China. يكفيكم من اسم الفخر أنكم mo kí àfa wa mufti àfa wa Sheikh Waliyullah. يكفيكم mo fi kí gbogbo àwọn Ansarul Adabiyya. يكفيكم من اسم الفخر أنكم gbogbo yín pátá ẹ̀dẹ́kùn bínú Ọlọ́run. ما لم يصلي عليكم لا صلاة له mo fi ti bàbá wa wajhun arabiyyun walidhanu arabiyyun bàbá wa afakallah. يكفيكم mo fi tí wọn kí gbogbo àwọn wòlíì Ọlọ́run níkàlẹ̀. ẹ dákun ẹ má bínú ẹ bá ń gbà á bẹ́ẹ̀. من اسم الفخر أنكم mo kí afá wa òbí Kúbánà wa ní Àṣàràfíà lè sọ. يكفيكم wọ́n sọ̀lì hí. من اسم الفخر أنكم òbí Kúbánà ti wà nù. ما لم يصلي عليكم لا صلاة له afá wa wà lù sọ̀lì hí. يكفيكم ayé ń gbádùn yín níbi ọ̀rọ̀ wọ́n ń gbádùn yín níbi mímọ̀ ẹ ní padà dé ní èyí. يكفيكم من اسم الفخر أنكم ọba tó fi ọlá pẹ̀lú ẹ̀ fún yín àdánwò tí ó dé tẹ́ wọn kó táyé òní mọ̀ pé ilẹ̀ dí òní dé bá. ọlá Ṣéhù Sàláàtì. يكفيكم àsìkò ní òsì. من اسم الفخر أنكم mo kíyàwó rẹ̀. ما لم يصلي ọdẹ ọkọ rẹ̀. عليكم لا صلاة له ìyàwó rẹ̀ lọ́ọ̀dẹ ọkọ rẹ̀. حياكم الله ìyá àlùbáríkà ìyá àwọn ọmọ kéwú ọlọ́mọ bàtí àdìyà náà jẹ. آمين gbogbo ẹni tí yóò dẹ̀ ẹ́ láàmú nínú ilé náà Ọlọ́run níyàn tiẹ̀ lọ́dẹ. آمين òbí tí àdìyà náà kí gbogbo ẹ̀yin obìnrin ọlọ́mọ àfihàn lọ́kàn balẹ̀. آمين ما لم يصلي عليكم لا صلاة له mo wá kí ìyá tó bí àfa síbẹ̀ náà ni ìyá wa àlùbáríkà ọlọ́mọ fara nìyá náà láéláé آمين káwọn afá wa máa wulẹ̀. يكفيكم من اسم الفخر أنكم alam bi sheik. ما لم يصلي عليكم لا صلاة له ọlọ́njẹ́ ara wọn fà gbẹ. يكفيكم ọlọ́run wọlé àfa àgbàlagbàjì ọlọ́run má bọ̀ ṣọ́ yín kú lọ́rùn yín. آمين mo wá kí àfa wa يكفيكم من اسم الفخر أنكم ما لم يصلي عليكم لا صلاة له mo kí albaladu tayyibu yakhruju nabatuhu bi isni rabbihi. البلد طيب orí àsìkò tí ó sì mo kí ìyá rẹ̀ tó bímọ rẹ̀ ìyá tó bí Ajubatu Sama. البلد طيب يخرج نباته بإذن ربه. mi ò mọ̀ pé àwa ń bẹ níkàlẹ̀ àmọ́ ìmọ́lẹ̀ náà ó ń tàn sí wa níbùjókòó ni. البلد طيب يخرج نباته بإذن ربه. ìyá wa alájà wa Zikiratullah Waladun Niyas ìyá náà lọ má fa padà sí ibú kan yín láyéláyé. يخرج نباته بإذن ربه. gbogbo obìnrin
obìnrin rẹ tó bá ti gbà fàfọ́kù ẹ̀ ọmọ ẹ̀ ó dà pé wò bí àfàwà àjùbọ́tò sàmánì ti dà pé wò nù. والذي أبصلا يخرج إلا نكدا. èyí tí ọba gbọ́ràn sọkọ lẹ́nu ọkọ sọ tiẹ̀ òun náà dá méjì padà irú àwọn ọmọ wọn ni wọ́n máa ń dagboru mo kí ìyàwó pẹ̀lú gbólóhùn náà. wọ́n wá kí àfàwà olóríire tòní wọ́ládùn níyàs gbogbo orúkọ tí àfàwà ń jẹ́ ló láàmì muhammadu tawfiku ẹnìkan ò ní jẹ́ tawfiku láyé kọ́mádéèyàn bọ́bá kéwu yóò di wòlíì ọlọ́run bọ́bá kàwé yóò di pòfẹ́sọ̀ tọ́ba ṣiṣẹ́ ọwọ́ yóò di big marketer àfàwà ẹ̀tọ́ wá sọ orúkọ yín mórúkọ rẹ̀ wọ́ládùn níyàsì àjùbọ́tò sàmánù èyí tẹ̀ ń ṣe lónìí náà ni pé ń fọpẹ́ fọlọ́run lórí pọ́lọ́run ọba kọ́lé fún yín àbá adé sọ pé àlùbáyètò. àlùbáyètò sítírọ̀ fàmà yẹ́bùnà fàkọ́dé sùtírọ̀. wọ́ládùn níyàsì orin mẹ́rin péré náà tẹ̀mí kọ́ wá rẹ̀ ìdájí àárọ̀ ìlọ́wọ́n ọba darí ẹ̀ wá. àlùbáyètò sítírọ̀ fàmà yẹ́bùnà fàkọ́dé sùtírọ̀. ẹni tọ́lọ́wọ́n bá kọ́lé fún láyé ilé fúnra ara rẹ̀ bíbú àṣírí ni. àlùbáyètò sítírọ̀ fàmà yẹ́bùnà fàkọ́dé sùtírọ̀. gbogbo ẹni wálé ayé kọ́ ni yóò kọ́ kódà èèyàn bá àtúndé ẹnjìníà rí tí ò dẹ̀ rí lé kọ́ àrí bíríkìlà tó jáde pé ó jí sìmẹ́ǹtì ta ó kó búlọ́ọ̀kù mọ́ra wọn síbẹ̀síbẹ̀ ọlọ́run ò kọ́lé. àlùbáyètò sítírọ̀ fàmà yẹ́bùnà fàkọ́dé sùtírọ̀. àbá awọ́ládùn níyàsì ẹni tó ló ń bá wa kọ́lé fún pàápín oríire lọ́lọ́run ṣe fún ni àṣírí rẹ ti bò. minale fọdí àti bushiro wàládà ìníyàsí. minale fọdí àti bushiro wàládà ìníyàsí. ọkọ́dí sátárà minal fadhiha irú ẹni bí àṣírí ẹ ti bò kúò nínú ìbàjẹ́ ayé. bushiro wàládà ìníyàsí. minal fadhiha àfa àwọn oṣù yìí ti tán ó dòṣù méjì lónìí ẹ má jẹ ajá o ìyẹn ni fadhiha èyí ti bọ́ kú mẹ́. bushiro wàládà ìníyàsí. báwo lè ṣe ń lo lé báyìí àwọn ọmọ kéwù ti pọ̀ jù lé lọ afún yín ní quick notice ẹ má kọjá oṣù kan nù lẹ́yìn òye ti kú ọlọ́run àfa awọ́ládùn níyàsí. bushiro wàládà ìníyàsí. àfa awọ́ládùn níyàsí congratulations. alhamdulillahi bushiro wàládà ìníyàsí. minale fọdí àti bushiro wàládà ìníyàsí. awọ́ládùn níyàsí kudos to you. bushiro wàládà ìníyàsí. ẹ̀rọ ọkọ̀ tó ní tiẹ̀ fojú ẹ̀ gbolẹ̀. bushiro wàládà ìníyàsí. gbogbo àwọn tá a dìbò fún tó ń lọ Àbújá náà ìwọ̀n tí wọ́n mú bọ̀ náà tẹlomi ò tó yìí. bushiro wàládà ìníyàsí. ká sọ pé nídìí Kùránì ká sọ pé nídìí tẹ̀sùbá lọ́lọ́wọ́n bá ṣe àṣeyọrí báyìí fún Awọ́ládùn Níyàsí Bushiraka. minale fọdí àti bushiraka wàládà ìníyàsí. minale fọdí àti bushiraka wàládà ìníyàsí. ẹlòmíì ó tó àwọn tó fi yín lọ́mọ ó jẹ́ owó lé ni nígbà wọn lé tí ò lọ wọn sì yọ páànù méjì lọ́gàngàn ibẹ̀ dúró mu yàrá rẹ̀. minal fọdí àti ọlọ́wọ́ àgbà yìí níbẹ̀ ẹ lówó lé tán tẹ̀ fi kọ́ ti yín. bushiraka wàládà ìníyàsí. alhamdulillahi anilital munabada. Awọ́ládùn Níyàsí kò sí ní ta wá ṣe lónìí àwa dúpẹ́ ní alihamudulilayi. alhamdulillahi anilital munabada bimanili garamika barakatini bimanili garambaka barakatini. alhamdulillahi. Abba Awọ́ládùn Níyàsí dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọpẹ́ la wá dúró bàbá wa fàkàlà ọpẹ́ lẹ torí ẹ̀ wá. alhamdulillahi anilital munabada. Awọ́ládùn Níyàsí oríire kẹrin
fẹ́ ṣe lọ́wọ́ bá ṣe fún yín yìí o. bifadili rabbaka aw bakaba bifadili rabbika aw barakati iliyasi bifadili rabbika aw barakati iliyasi. ọlọ́run ni àjùbọ́tù sàmánì jẹ́ yìí àtàlùbáríkà Sheikh Ibrahim ni. ma kullu sáyẹn sayabuna dára fastami'u. gbogbo àwọn tá a wá wá bí lónìí yìí tó jẹ́ wàásí láàrin rẹ̀ máa kú lò. ma kullu sáyẹn. gbogbo ẹni tó wọ́n kó sáré láyé ò bá da tèèyàn kan pọ̀ mọ́ tiẹ̀ ò bá fanu orí pọ̀ mọ́ ti papọ̀ ìyẹn ò ní kó oríire kọ́. ma kullu sáyẹn sayabuna dára fastami'u. ò bá ṣàbòsí kó da gbogbo ẹrú pọ̀ mọ́ra wọn. Ma ìyẹn ò ní kó kọ́lẹ̀. ma kullu sáyẹn sayabina dára fastami'u. bi qudratillahi la min makzabin nasi. wí dáadáa. bi qudratillahi la min makzabin nasi. agbára ọlọ́run lèyàn fi ń kọ́lé o kò yẹ ṣe pé mo mọ ṣẹ́ṣe. ajubatun waladun iniyasa bushiraka. ajubatun waladun iniyasun bushiraka. àbá ọlọ́dún ni yá ṣe padà wá àjùbọ̀tún. ajubatun waladun iniyasun bushiraka. mo fẹ́ràn orúkọ yẹn púpọ̀ àjùbọ̀tún sàmẹ̀. ajubatun waladun iniyasun bushiraka. kú oríire lẹ́ẹ̀kan sí wàládùn nìyà àjùbọ̀tún sàmẹ̀. ajubatun waladun iniyasun bushiraka. ẹ̀yin kọ́ lọ ṣe ra yín báyìí wà nù ọlọ́run ni o. ajubatun waladun iniyasun bushiraka. ẹ̀yin bá wọ ojú orí ẹ̀yin àrò yóò kù sí. ajubatun waladun iniyasun bushiraka. réjìnì tó ń gbénu yéjì tó tóbi ni. ajubatun waladun iniyasun bushiraka. orí tọ́lọ́run wá ṣe fún yín ló tóbi yóò kọ́lé ilé tó tóbi ló kọ́. ajubatun waladun mọ́tò tó tóbi ló rẹ̀. ajubatun waladun fún yín níyàwó kódà tọ̀tọ̀tọ̀. ajubatun waladun iniyasun bushiraka. yubarikullahu fi azabi iniyasin. yubarikullahu fi azabi iniyasin. ìgbẹ̀yìn náà ni pé ọlọ́run ó fa àlùbáríkà sínú ẹ̀. yubarikullahu àlùbáríkà ọlá Sheikh Ibrahim nìyà. yubarikullahu. ọba tó ṣe ti àwọlù sọ̀lìhínà ládùúgbò yìí tí wọ́n sì dáràn ẹ̀yin náà ò ní dáràn láéláé. yubarikullahu fi azabi iniyasin. ọlọ́run yóò máa kọ yín máa ṣe ẹ̀mí ṣubú dànù. yubarikullahu fi azabi iniyasin. ọlọ́run wọlé Alhaji Sheikh Ibrahim nìyà. ààrẹ tó lè pariwo ìyáàzì o tẹ́ ẹ gbà fún tẹ́ ẹ jọwọ́lẹ̀ fún àtàwọn tẹ́ ẹ tẹ̀lé àtọ́lá àfáàgbà oníwàásí àgbáyé ọlọ́run ò ní fẹ́ kún yọrí ìdùnnú náà. yubarikullahu fi azabi iniyasin. yubarikullahu fi azabi iniyasin. wọ́n bá mi wí fún wọ́ládùn nìyá sí pé olúwa màmá jẹ́ jábọ́. mama jẹ́ jábọ́. olúwa màmá jẹ́ jábọ́. mama jẹ́ jábọ́. ẹ̀gbọ́n ló fà yín gòkè. olúwa mama jẹ́ jábọ́. olúwa mama jẹ́ jábọ́. olúwa mama jẹ́ jábọ́. ṣé bóun ló fà yín sókè. olúwa mama jẹ́ jábọ́. Mama jẹ́ jábọ́ o, Olúwa mama jẹ́ jábọ́. Ṣé bóun ló fà yín sókè. Olúwa mama jẹ́ jábọ́. Jẹ́ ń jábọ́ Olúwa mama jẹ́ ń jábọ́. Ṣé bóun ló fà mí sókè. Olúwa mama jẹ́ ń jábọ́. Àlùbáríkà
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. آمين. Ada kau aja yang buat nama Muhammad ada. Sallallahu alaihi wasallam. Engineer. Yaki kini yo fẹ́. Wo bí yẹn ṣe fẹ́ yẹn. Ẹ kó náà fẹ́ bẹ́ẹ̀ kó wá gbé sókè. Ẹ jẹ́ àyùnbá náà Muhammad ada.